Oyo ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Blessing láti Ẹ̀fẹ̀. A wà ní ìlú Ìkòròdú. That's why béèrè lọ́wọ́ àwọn èèyàn nínú bàbá àti ìyá Talo Lomo. Torí wípé ìyá yẹn ó gbìyànjú lórí ọmọ, ó gbé oyún lóṣù 9. Ó dẹ̀ tún pọ̀n fún 3 years, ọdún 3. Bàbá rẹ̀ ó máa jáde lọ ni bàbá gbogbo ayé ni. Síbí oníke ni bàbá, ànùmádàárò ni, pólíbàgì dẹ̀ tún ni tó bá ti yọ̀ǹdì báyìí. Kò ṣe kó mọ́, torí náà ìyá ló lọ́mọ, ìyá ló. Bàbá ló lọ́mọ, bàbá ṣe lórí ọmọ òpò jù pé bàbá lọ́mọ. Àwọn ọlọ́kọ̀ sọ skul, bàbá ṣe ọjọ́ tí bàbá wà láwọn pọ̀ lórí ọmọ. Ìbẹ́ yìí máa gbóyún ni. Bọ̀ láti oṣù mẹ́rin tó ìdígbé rẹ̀, àbára bàbá àbáragbá àbárawó bàbá ló máa fún un. Àwọn tó wà á mówó lẹ̀ tàbí ṣe gbogbo ẹ̀kọ́ káwọn bá lọ fún àwọn akọ́là lọ́mọ ni àwọn bàbá ló lọ́mọ. It's the man that has a child. The woman is not the owner of the child, because the man is the one that came to marry the woman, and the man is the one that pregnant the woman. So the woman doesn't have a child. Our role is just to bear the child. So the man is in the place to provide, and we are the caregiver. So it's the man that owns the child. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, oti FM Lagos. Bye.